Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dán. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyàkùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí, ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní di. Èmi ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Moti Ọlátìlẹ́yìn tí ayé mọ̀ sí ń jẹ́. Lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò láwọn nǹkan kéékèèké tí kò ní pa wá lára. Àṣírí ewé àti egbò ó jẹ́ nǹkan tí Ọlọ́run fi kẹ́ wa pàápàá jùlọ ní gbogbo àgbáyé, kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan, ní gbogbo àgbáyé. Tó bá jẹ́ pé ewé àti egbò kò wúlò fún wa ni Ọlọ́run ní dá sórí ìpè fún wa. Tó bá jẹ́ pé ewé àti egbò kò wúlò fún wa ni Ọlọ́run ní dá sórí ìpè fún wa. Ipòkípò tí ẹ̀dá bá bára ẹ̀ láyé ká sáà máa dúpẹ́ fọ́lọ́run. Ipòkípò tí a bá bára wa láyé ẹ jẹ́ ká máa dúpẹ́ fọ́lọ́run. Tó bá bára ẹ nípò tí o lo ewé àti egbò má kọ̀ndẹ́mù àwọn. Ẹ wá rí kí ni nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Òun náà ni nǹkan tí a ń pè ní mójútó ara ẹ̀. Láàbà foríjì mi. Nǹkan tí a ń pè ní mójútó ara ẹ̀. Kí ni mo fàyọ pẹ̀lú mójútó ara ẹ̀? Ẹnìkan ló pè mí sí ọ̀rọ̀ kan. Ẹni yẹn ó ní ilẹ̀. Ó wá ní gbogbo ìgbà tó ń bá ti fẹ́ lọ sí nǹkan lórí ilẹ̀ yìí, nǹkan mi ló mọ ní jáde sí òun. Bóyá àti o ti kówó jọ láti fẹ́ lọ ṣiṣẹ́ lórí ilẹ̀, nǹkan mi ò jáde á náwó sórí ilẹ̀. Ló wá pè mí pé ilẹ̀ yẹn ní problem. Mo ní ọ̀gbẹ́ni wá, ilẹ̀ ò ní problem, ìwọ gangan ló ní problem. Tó kó blọ́ọ̀kù débẹ̀, o kó sìmẹ́ǹtì débẹ̀, ilẹ̀ ló gbọ́dọ̀ kọ́ ilé sórí òní. Àwọn ẹlòmíì máa ń ṣe mistake ẹ o. Ẹlòmíì ó lè ti ra ilẹ̀ lóòótọ́, kó fẹ́ kọ́lé nígbà tó débi tó kówó jọ láti lọ fẹ́ kọ́lé yìí, nǹkan mí ìṣẹ̀lẹ̀. Àwọn aṣọ pé ní ibi tó ralẹ̀ sí yẹn ni ò dáa, ìwọ gangan ni kó tọ́jú ara ẹ̀. Ó dà gẹ́gẹ́ bí ọkùnrin tó yẹ pé nígbà tó ń dágbé, orí jẹ orí mu, orí ṣe, orí ló rí lò. Ó wá fẹ́yàwó sílé. Ìgbà tó fẹ́yàwó sílé, wọ́n tó gbọ́ ọmọ ọ̀dọ̀. Nǹkan wá dàrú. Ó wá lẹ́sẹ̀ ìyàwó rẹ̀ ní ò dáa tàbí sí ọmọ ọ̀dọ̀ tó mú wọlé ní ò dáa. Ṣé wo mọ̀ pé níwọ̀ tó jó lórí ilé, gbogbo bùkátà tí ègún ìdílé tí ìyàwó ẹ̀ ń kó bọ̀, ègún ìdílé tọmọ ọ̀dọ̀ ń kó bọ̀, orí ìwọ tó jẹ́ adarí ilé, orí ẹ̀ ni wọ́n kó lé lórí, ìwọ ni kó mójútó ra ẹ̀. Ìwọ ò ní kó mójútó ra ẹ̀. Tó bá ti dáwọ́ lé nǹkan tàbí ó fẹ́ dáwọ́ lé nǹkan kan ṣe bákan, nǹkan yẹn kọ́ ni mójútó, ìwọ gangan ni kó mójútó ra ẹ̀. Tó bá ti mójútó ra ẹ̀, títí ara ẹ bá ti gbọ̀n dànù, nǹkan tó fẹ́ ṣe náà ó gbọ̀n dànù. Bẹ́ẹ̀ ni, ló jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá nìyí, ló jẹ́ kí n mú iṣẹ́ ìwá nìyí. Iṣẹ́ tí mo wá mú wá lé nìyí, òun náà ni bí a ṣe máa ń lo eérú inú àrò, ewé sáwéré pèpè, àtàjọ̀sí, àti aworonso, àtọ̀sẹ̀ dúdú tá a máa ń lò fún àwẹ̀ bí ìwẹ̀ odò ni. Àmọ́ ọ̀nà mi wà bá a ṣe tó máa ń lò ó. Ọ̀nà mi wà bá a ṣe máa ń lò ó. Ẹ rí kí ni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá eérú. Eérú tá a fẹ́ wá yìí kó jẹ́ eérú inú àrò ọ̀nà méje. Eérú àrò mẹ́ta tá a wá lọ́nà méje.
ẹ jẹ́ ká yọ ìdọ̀tí inú ẹ̀ dànù ká dà síbì kan. Ewé ìsàwórì pèpè, àwòrònṣó, ata àjọ̀sì, eru inú àrò, ewé ìsàwórì pèpè, àwòrònṣó, àtàtà àjọ̀sì, àtọ̀sẹ̀ dúdú. Ẹ wá jẹ́ ká gún ewé ìsàwórì pèpè, àwòrònṣó, àtàtà àjọ̀sì, ẹ jẹ́ ká gún papọ̀. Ata àjọ̀sì ò níye, ata àjọ̀sì náà ò níye, ẹ jẹ́ ká gún papọ̀. Tá bá ti gún papọ̀, ẹ jẹ́ ká wá fi po ọṣẹ dúdú. Eru yìí á wá ṣẹ̀ wá pòpọ̀ mọ́ṣẹ yẹn. Eru ni ó kan ìlà pòpọ̀ mọ́ṣẹ yẹn. Ẹ jẹ́ ká kó ọṣẹ sínú ike kan. Ẹ jẹ́ ká gbé pamọ́ sí ààyè ọ̀wọ̀. Gbogbo ìgbà tá bá ti fẹ́ lò ó, ọjọ́ mẹ́ta pé la máa fi ń wẹ̀ lódò. Á kọjú síbi tódò ti ń bọ̀, á kẹ́yìn síbi tó ń lọ. Á máa fi ọṣẹ yìí, á máa fi wẹ̀ pẹ̀lú àdúrà lórí nǹkan tí a dáwọ́lé. Nǹkan tá a dáwọ́lé tí kò ṣeé ṣe lágbára Ọlọ́run yóò máa ṣe ṣe láṣẹ Èdùmàrè. Tó bá wá jẹ́ pé ọ̀nà míì tá fẹ́ fi lò ó, a lè wẹ̀ nílé, a lè wẹ̀ nílé, àmọ́ wíwẹ̀ rẹ̀ ìta gbangba la ti máa ń wẹ̀. A gbọdọ̀ wẹ̀ lórí òrùlé. Ìta gbangba òun ni a ti máa ń wẹ̀. A wá lè wẹ̀ ní alẹ́. Ẹ jẹ́ ká máa ṣàdúrà ọjọ́ mẹ́ta lòun náà. Tá bá wá lọ wẹ̀ lódò, tá bá ti ń bọ̀ alẹ́, ẹ jẹ́ ká máa lọ lé direct ni. Ẹ má jẹ́ ká máa tún máa sọ pé à ń bá èèyàn sọ̀rọ̀ lójú ọ̀nà tàbí ká máa wu ẹ̀yìn. Ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ wípé ní orí ilẹ̀ tá a rà, tá a lérò pé bóyá ayé kan ló ń ṣe ilẹ̀, tàbí wọ́n ń jíṣẹ́ fún wa pé ilẹ̀ yìí o, kó kúrò ńbẹ̀ nǹkan kan, lọ wẹ̀ lórí ilẹ̀ yẹn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, nǹkan burúkú tó bá lè wà ńlẹ̀ náà, ó máa jáde. Ọ̀rọ̀ ìwẹ̀ odò ó tún wá ní ẹ̀kọ́. Kí ni ẹ̀kọ́ tó wà nínú ìwẹ̀ odò? Tá bá ti wẹ̀ ìwẹ̀ odò, pàápàá jùlọ aṣọ tá a bá wọ̀ lọ, ẹ má jẹ́ ká wọ̀ padà. Tá bá ní aṣọ míì tí ò da, ìwẹ̀ eléyìí ọjọ́ mẹ́ta ni. Ọjọ́ àkọ́kọ́ tá bá ti wẹ̀, aṣọ tá bá wọ̀ lọ síbẹ̀ ẹ má jẹ́ ká kó padà. Aṣọ míì ni ká kó padà wálé. Ọjọ́ kejì aṣọ tá bá wọ̀ lọ a lè wọ̀ padà. Ọjọ́ kẹta náà aṣọ tá bá wọ̀ lọ a lè wọ̀ padà. Ọjọ́ tá bá kọ́ lọ wẹ̀, aṣọ tá bá wọ̀ lọ ńbẹ̀ ẹ má jẹ́ ká wọ̀ padà. A sì gbọdọ̀ tún máa dúró bá èèyàn sọ̀rọ̀ lójú ọ̀nà. Kódà ẹ̀yìn wíwò ẹ má jẹ́ ká wẹ̀yìn, ẹ jẹ́ ká máa lọ. Nítorí pé tódò bá ń sàn kì í bojú wẹ̀yìn. Gbogbo nǹkan tá a ti wẹ̀ dànù sódò lágbára Ọlọ́run kò ní bojú wẹ̀yìn nínú ọ̀rọ̀ ilé ayé wa mọ́. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lónìí. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí lè kó mọ fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá a ti ṣàtẹ̀yẹ tá a ti ṣe torí pé tá a ti ṣe ó pọ̀ ju èyí tá a ti ṣe lọ. Tó bá dìgbà mi á tún máa mú ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí ilé yìí wá. Èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátìbóyè tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Ó dàbọ̀ náà.